orúkọ tèmi ní Alhaji Abdulateef Ọládiméjì. Pàtàkì tí mo fẹ́ bá àwọn èèyàn wa sọ ni pé gbogbo ẹni yòówù tó bá jẹ́ ọmọ Yorùbá àtàtà a gbọ́dọ̀ bá ìwọ ọmọlúàbí lára rẹ̀. Gbogbo ibikíbi tọ́mọ Yorùbá bá dé wọ́n gbọ́dọ̀ rí ìwọ ọmọlúàbí lára rẹ̀, nítorí pé ìwọ ọmọlúàbí ó ṣe kókó, ó ṣe pàtàkì nínú ìgbésí ayé ọmọ ènìyàn. A gbọ́dọ̀ bá ìwà jàgídíjàgan, a gbọ́dọ̀ bá ìwà ìpáǹle, a gbọ́dọ̀ bá ìwà kámúkànmọ́kàn, a gbọ́dọ̀ bá ìwà tí ò tọ́ táwọn èèyàn gbọ́ nípa wa. Ìwọ lágbájá lọ sí nílé báyìí ta ìran Yorùbá kan tọ́jú ọmọ àtàtà, tọ́jú ọmọ abínibí tí wọ́n bí dáadáa, wọn gbọ́dọ̀ bá níbẹ̀. So mo fẹ́ rọ̀ wá láti jẹ́ pé gbogbo ibikíbi tá a bá dé lórí ilẹ̀ ayé wọ́n gbọ́dọ̀ rí ìwọ ọmọlúàbí lára wa. Wọ́n gbọ́dọ̀ rí ìwà ẹni ire, ẹni iyì, ẹni àtàtà tó ṣe fọkàn tán, wọ́n gbọ́dọ̀ rí láàrin àwọn tá a jọ ọmọ Yorùbá. So nípa eléyìí, fún ìdí èyí ẹ máa wo tẹlifíṣàn tí a ń pè ní Omoluabi TV. Omoluabi TV. Kí lẹ pè? Royal Omoluabi TV. Afẹ́kẹ́ máa wò ó, kẹ́ máa tẹ́tí sétò wọn, kẹ́ máa tẹ̀lé ètò wọn, torí pé gbogbo ohun tí wọ́n gbé dání ìwà ọmọlúàbí, ìwà ẹni ire, ẹni iyì, ẹni àtàtà tí a lè máa fi wá yangàn láwùjọ ni wọ́n gbé dání. So mo fàsìkò irọ́ wa ẹ máa wo Royal Omoluabi TV. Orúkọ mi ni Chief Dr. Rafiu Akínwálé, aláṣẹ ilẹ̀ Ògì ọ̀tún Arógundádé ọdẹ Ògùn. Èmi náà sì ni mo jẹ́ National Deputy Director for Mobilization Yoruba People's Congress. Ìlú Òṣogbo ń bí bẹ̀rẹ̀ mi wà agbá àlejò ààrẹ ọ̀nà kakanfò gbogbo ìpínlẹ̀ Yorùbá kábàtà àgbàlejò ìlú èlú. Tó ṣe kókó ìlú tí mo fẹ́ bá ìyá sọ, ẹ̀rí pé ó kọ yẹn gan ti pọ́n wálé odò tó dá ìwà. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ ọmọ Oòduà gbọ́dọ̀ hùwà ọmọlúàbí, gbọ́dọ̀ hùwà rẹ̀lẹ̀, gbọ́dọ̀ lóòótọ́. Orí ìwà kò sí tá a lè fi ìwà wé, wà ní gbígbé ìdílé gbogbo tá a bá fẹ́ dé láyé. So wá ò gbọ́dọ̀ bàjẹ́, a ò gbọ́dọ̀ kúrọ́, a ò gbọ́dọ̀ ṣèké, bẹ́ẹ̀ a ò lè gbọ́dọ̀ ṣe nǹkan tí a bá rí pé wọ́n lè bá ìyẹn kan bá ọmọ olódodo bẹ̀. So òdodo ní sì gbé orílẹ̀-èdè lékè. So ní báyìí wọ́n rọ gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè níbikíbi tẹ́ ẹ bá wà, ẹ máa wo ìkànnì Royal Omoluabi TV. Ẹ rí wípé rere ní bẹ níbẹ̀, nítorí pé ọ̀rọ̀ òótọ́ lẹ máa bá pàdé ńbẹ̀, ọ̀rọ̀ ọmọlúàbí lẹ máa bá pàdé ńbẹ̀. Olùwà ó pè wá o. Ìwà ọmọlúàbí ló ń tọ́ máa fọwọ́ tọ́ sí. This is Yoruba Royal TV. Royal Omoluabi TV kò sí nǹkan kan tó gbé kalẹ̀ fún tí àjọ ọmọlúwàbí níbikíbi tá a bá wà lórílẹ̀-èdè àgbáyé. Lóòótọ́ a lè ti láwọn wá ẹgbẹ́ àti ìsẹ́yìn. Ẹ jẹ́ ká gbé ìwà ọmọlúwàbí wọ̀, ká fi àwọn ìwà burúkú, ìwà tí ò dáa, ìwà tá ti wọ̀ ní ìta yẹn, ẹ jẹ́ ká gbé ti sẹ́gbẹ̀ẹ́ kan. Fún ìdí èyí wọ́n ti gbé Royal Omoluabi TV kalẹ̀ láti lọ máa kọ́gbọ́n béèyàn ṣe lè máa wo ìwà ọmọlúwàbí. Èèyàn wà bẹ́ẹ̀ lọ sí bẹ́ẹ̀ kéèyàn mọ̀ pé Ọlọ́run rí òun gbogbo nǹkan tó ń bá ṣe. Fún ìdí èyí ẹ má yí kúrò, ẹ lọ sórí YouTube channel, ẹ lọ sórí Facebook, ẹ lọ sí everywhere, ẹ lọ máa wo Royal Omoluabi TV. Ẹ jẹ́ ká máa wo Royal TV Omoluabi, ó dáa lára, torí tá a bá ń wò ó máa ń kọ́ wa lọ́pọlọ, ó dẹ̀ máa ń fún wa ní àwọn àríkọ́gbọ́n tó dáa. Àwa dáadáa, àwa tá a jẹ́ ọ̀dọ́ nínú ọmọ Odùduwà, àmọ́ rẹ̀ kọ̀ọ̀kan bí ọpọlọ wo ìjọba àmì àṣẹ Elédùmarè. Tábà wo ìgbà tí ń ṣẹlẹ̀ nílé ayé ìsìn, àwọn pẹ́ bàbá wọn wà tó bá jẹ́ ọmọlúàbí, ẹ̀yà wo bàbá wa yàrá kàkà tí wọ́n bá máa fi ọmọlúàbí sí nínú kọ́ta àwọn ti kú, tí mo ti ran wọn lọ tí ọ̀yẹ́ fún wọn. So mo rọ̀ gbogbo àwọn ọmọ ayé kéèké sí àtàwọn ọgbẹ́ àtọ́wé àtàgbà
ẹ jẹ́ ká máa wo bóyá Ọmọlúàbí ti lórí ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó kọ́ni lóye. Bí ìgbèmí tí wọ́n máa ń sọ̀rọ̀ yìí, mo rí ẹ̀kọ́ kan bẹ̀ nípa inú ilé mi tí ṣe ń dárò, mo rí ẹ̀kọ́ kan bẹ̀. Mo ṣe kò dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ará ilé, ẹ̀yin ará òde, ẹ bá wò ní Instagram, ẹ bá wò ní Facebook, everywhere, tẹ bá bá wà wò, tẹ bá tẹ̀lé wa, ẹ máa rí ẹ̀kọ́ kọ́. Ibùdó kídìlé yín ọmọ dàrú, tẹ bá wò bóyá Ọmọlúàbí TV, ìdílé yín kò sí tó tòrò lómi lọ, so kò tó àyẹ̀wò ọmọ bá.